Good morning. Ẹ kú ojúmọ́, mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Tenny Ọmọlógo níbikíbi tí ẹ bá ti ń láǹfààní láti máa gbọ́ mi. Mo mú fídíò kan wá síwájú yín, mo fẹ́ kẹ́ wo fídíò yìí. Lótìtọ́, ṣe rí sometimes ó yẹ ká máa ṣe àwọn ìwádìí wa dáadáa kó tó di pé a máa gbé news jáde. That's why tó fi jẹ́ pé tí n bá gbé news gbà pé mo ti wádìí ẹ̀, but mi sáré gbé news. A gbọ́ wípé àwọn kan gbé news pé bàbá Ajasco kú. Bàbá Ajasco láwọn ò kú o. Bàbá Ajasco ti sọ̀rọ̀. Lẹ́yìn yẹn, mo fẹ́ sọ nípa Jagaban. Ẹ má dìbò fún o. Mo ti sọ fún yín o. Ẹ má dìbò fún Tinubu o. Ṣé gbogbo nǹkan tí Tinubu máa offer yín náà ni? Gbogbo tó fẹ́ offer yín bí popcorn, bí igbá bí gèrò wá wọjà. Ṣé nǹkan tó fẹ́ offer yín nìyẹn? Àánú yín ṣe mí. Ẹ jẹ́ má dìbò fún APC, PDP. Ọlọ́mọjọ PDP yín wọgbó kan APC yín wọgbó. Àwọn PDAP, APC, PDP kẹ́ ẹ ṣọ́ra fún wọn. Ẹ má dìbò fún kankan wọn. Anybody tó bá fẹ́ dìbò, sign your eyes. Explain Jagaban. Ẹ má dìbò fún Tinubu. Ṣé wá rẹ̀ yẹn ajá tẹ̀ ń bú mi. Ebu ti yín sè ni. I don't have your time. Whatever. Tó bá wọ ẹnu yín ni kẹfẹ́ mi sọ. Ẹ̀yin lẹ́lẹ́nu yín tẹ́ fi ń tutùkùtù. Ó sínlé ẹ máa gbó bí ajá. Ṣé nígbà tí Fúlàní bá kórin dé tó bá kó léyìn lórí orí àbẹ́tẹ̀ Tenny Ọmọlógo tí ń wá rí ọjọ́ kọjá mélòó this week next month 15 okoṣù kan léni tẹ́gbọ́ gbòs lẹ́yìn ìpìlẹ̀ lẹ́yìn ẹ kú ojú lọ́nà gbòs bẹ́ẹ̀ ibi mo ń kìlọ̀ fún ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀ni gbọ́ mo wíwí fún yẹn lẹ́ẹ̀ni gbọ́ àwọn fídíò kan mo fẹ́ kẹ́ ẹ wo àwọn fídíò kan tí mo fi sínú fídíò mo fẹ́ kẹ́ ẹ wò kẹ́ ẹ gbọ́ àwọn ọ̀rọ̀ wà ń bẹ̀ tẹ̀lé múlò èmi wà ń bẹ̀ tẹ̀lé fi ṣe láǹfààní mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ẹ ṣé gan thank you. My name is Abiodun Ayoyinka, popularly known as Papa Ajasco. I am not dead. I am still alive. And thank you very much, my fans out there, for your concern. I really appreciate you people. Oh, ire o. Ẹ jọ̀ọ́ mo fẹ́ rọ gbogbo apáta bàjàjà boys àwa ọ̀dọ́ àwa táwọn street election ló ń bọ̀ lọ́nà ẹ̀ bẹ́ẹ̀ àwọn problem yẹn wọ́n ti ń pín wọ́n ti fi báàgì pínwó ṣùgbọ́n àtàn bá dọ́dọ̀ ìwọ ìjẹ̀gbà àtàn bá dọ́dọ̀ ìwọ tán ti mọ̀ pé ìyà ń jẹ ọ́ tán ti mọ̀ pé o ò lẹ́bí ò lára mọ́ ìyẹn wọ́n á padà lé ẹ lọ́wọ́ ìyẹn wọ́n á padà fún ẹ wà lọ́mọ sádà ń jọ̀bù ọmọ wọ́wọ́ yára lọ́pọ̀lọ́ náà ìwọ ọmọ tí wọ́n wà ní US ọmọ tí wọ́n wà ní AZ ọmọ tí wọ́n Air Force ọmọ tí wọ́n sọ́jà ọmọ tí wọ́n Navy o ìwọ wọn á ti wá rí ìwọ wọn ti ráyè ẹ̀ tán pa gbèrò ní ẹ àbí ẹ̀ wọ́n á fún ẹ ládàá àbí ìjà ẹni máa sáré wọn máa jíbògbé ọmọ ikú ẹ̀ sára tọwọ́ bá bà ẹ́ irú àdá yẹn tán bá kó àdá wá fún ẹ ìbú àdá yẹn gbà lọ́wọ́ wọn fi sáwọn pa èyí báàgì wọn gbé wá fún ọ àdá ìwọ ọmọ ayé ẹ ti bàjẹ́ o ò níran àdá náà gbé wá fún ẹ. Anybody who can own gun, who can handle gun, who can cock gun and clean the chamber and cock and shoot is technically competent to repair a tractor in the farm. Honestly, I'm sorry to say this.